lọ́ra oríkì Ọlọ́run ó ní àwámórudí. Wọ́n nìkan wá dírẹ̀ títí wọ́n fẹ́ rúdi agbára rẹ̀, wọ́n fẹ́ mọ àṣírí rẹ̀, wọ́n wá tì wọ́n rí ọ̀rọ̀ oríkì Ọlọ́run Olódùmarè ni. Nínú ìwé Deuteronomy orí kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ kò jẹ́ pé wàáyọ̀ rántí ni orí kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n. Bíbélì wípé kété wọn kọ farasin wọn kọ pamọ́ àwọn àdìtú ètò Ọlọ́run ni. Ṣùgbọ́n èyí kan bá mú ìhà ọmọ ènìyàn ọmú àá fún àǹfààní ara. Ìyẹn nǹkan wà kó jẹ́ pé ó ṣe òjìnlẹ̀ kó jẹ́ pé Ọlọ́run Olódùmarè lè mọ̀. Èyí lòwí ọ̀nìyàn agagagaga débi pé àrèfé abọ́lọ́run amúfigagbága. Òun fẹ́ mọ kété òkè lọ nínú ayé, òun fẹ́ mọ kété rẹ̀ àbí òun fẹ́ rí fín òdì kòkò. Kọ́nìyàn bá ti wá òmọ̀láwájú ọ yóò yí ọnú wàhálà o. Ọlọ́run á jí tẹ̀nìra, Ọlọ́run á jẹ tẹ́ àlọ́rùn. Wọ́n kọ farasin tọlọ́run Olódùmarè ni o. Ó dáa kọ́nìyàn wá ìmọ̀, ṣùgbọ́n ìmọ̀ kàí wá ó gbọ́dọ̀ jẹ́ èyí ká yọ̀ ràn án lọ́. Tó bá rò lòmúrè nǹkan kó bá béèrè nínú ṣọ́ọ̀ṣì wàá rẹ̀ àwọn gan pé ṣé òbèrè kè é béèrè ọ̀nà olùbèrè ní fẹ́ gbà ká mú ràn án lọ àbí ọkàn ń béèrè ṣá níbi kọ̀ọ̀yàn dẹ̀ wá díwájú kí a béèrè pé èsì èyí Ọlọ́run. Rọ ní bá kọ́ bá ti dúró lórí ìbéèrè ni jù. Ìjọ kan fúnra ọkàn dédé ro níjọ kan kéwé iye tí ó gan òun lè yẹ kó bí Ọlọ́run. Ń kọ́ farasin tọlọ́run ni mọ̀ wá dírẹ̀. Ọlọ́run fúnra rẹ̀ gan-an ó là ó sí débi pé wọ́n bá wọn kà á mọ̀ gan-an láyé kára kó mú hàn á gan-an ó yẹ ká dúpẹ́ lọ́rẹ̀. Wàá rí i pé kété àṣírí kété ó kẹ́ lọ bí ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì pé wọ́n lọ sójú òfurufú wọn lóríṣiríṣi kété wọn kọ́ ti lébẹ̀ẹ́ nì torí pé Ọlọ́run gbà á láàyè ni. Ọlọ́run ti mọ̀ọ́mọ̀ mú ọmọ ènìyàn ní pẹ́ẹ́bẹ̀rẹ̀ rọ̀ lé ọ̀ra wa wàá sọ líbe ó yà nínú ṣáláńgá kọ́ ilé ìgbọ̀nsẹ̀ kó a ṣe òkàn lébẹ̀ kó a tọ́jú ọ̀rá rẹ kàn pé ọ́ láti orílẹ̀-èdè kẹrin síbi kọ́yà wà á rí tẹ̀gbọ́. Ọlọ́run ní mọ̀ọ́mọ̀ mímọ́ ni ọmọ hàn ìhàn ọmọ ènìyàn. Wémi rí ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì lórí pé àìbímọ lórí pé àṣe kété wọn kò tí ì rí ní pátákó Ọlọ́run ní mú hàn ọ̀nìyàn. Kọ́ bá mọ̀ gba òmí sí Ọlọ́run mọ̀ ṣe òwádìí kó yóò kó bá ayé rẹ̀. Mọ̀ wímọ̀ kọ́ bá wímọ̀ jù gan wọ́n ò dá sí wèrè. Orí rẹ̀ gan èdè yìí wọ́n bá lọ́nìyàn ń ṣe ìwádìí mọ́ o. Mọ̀ wá gbára àjèjì mọ̀ bẹ̀rẹ̀ sí wá èèyàn òwe kan ẹ̀rà kan òwe mẹ́rìndínláàádọ́rin kẹ́nu Bíbélì ni ti tó. Àwọn ẹ̀dẹ̀ yà ṣòwádìí wọn fẹ́ yà wá ìwé méje ti Mósè kọ́ sọnù tẹ́lẹ̀ wọ́n rí ìyá wú jáde olùgbàkẹ́mí èṣù kan ti tàn án jẹ. Olùmúrè á wá agbára ẹ̀dán ẹ̀ ń pè ní màjíìkì. Olùmúrè á fẹ́ mọ òjìnlẹ̀ kì í léyìn omi àwọn fẹ́ lọ sínú òwò alẹ̀ nínú omi. Oríṣiríṣi ọ̀nà lè ráyé mi wà mọ́ lóní o. Mọ̀ ń wé mọ̀ ká kó bára rẹ̀ mọ̀ dájú pé ìhun kọ́ farasin ìhun kò ṣe ìkọ̀kọ̀ tọlọ́run ni. Àbí wọ́n fẹ́ dọlọ́run ẹ̀rà kan dán ò tẹ́lẹ̀ tẹ́tẹ́ náà tẹ́ sí o. Mọ̀ wọ́ Ọlọ́run kò mú kó èyí kan bá dẹ̀ mú àwọn ènìyàn náà jẹ́ ti Ọlọ́run. Ṣọ́ra lọ ẹ̀rà kò jẹ́ pé à ń mú ọkọ̀ lọ́nà mọ́lẹ̀ ọ̀nà títọ́ ọ̀nà rere. Àṣírí kan dẹ̀ níbì kan iná kó bá nílé yìí ò rẹ̀ yìí o. Àbọ̀ ọ̀rọ̀ bá
náà wí sọmọlúàbí ọba ìdènú rẹ̀ sí kọ́ àdè òdìdí òjò lè ti orúkọ mi ọmọ àbálábí tán mọ̀ọ́dẹ̀ bá wọn wá ìmọ̀kímọ̀ kété ó kọ farasin pátá kọ̀ọ̀yàn yọ̀ mọ̀ gbọ́n rè kọ́ lọ́rùn ire o.